ẹni a bá fi ẹ̀jẹ̀ ọlọ̀tẹ̀ bí ọ̀tẹ̀ náà ni ó ṣe tí ó fi kú láyé. Irú wọn ní sọgbé yìí sọ̀hún tí ń larí tàgbò mọ́tò wókọ. Lèmi a fi máa sọ wípé ẹni tí ò bá ti ní ẹ̀jẹ̀ bíbí ire tàbí tí ò ní bíbí ire kò lè hùwà re. Ẹ̀yin èèyàn, ẹ rí wípé lẹ́nu ọjọ́ mẹ́ta ni mítìn kan wáyé láàrin àwọn àgbààgbà kan tí wọ́n sọ pé wọ́n fẹ́ rán bàbá Akíntóyè sí olóyè Sunday Igboho pé kó lè bá àwọn bloggers tó yí wọn ká kán lè bá wọn sọ̀rọ̀. Ṣùgbọ́n nǹkan tí ọmọ Nàìjíríà ń sọ ni wípé kí ló dé tí wọ́n sọ fún Gani Adams wípé kó bá àwọn bloggers àbí àwọn ọmọ ẹ̀yìn ẹ̀, ìyẹn àwọn ọmọ ẹgbẹ́ OPC lóríṣiríṣi tó jẹ́ pé wọ́n ń jáde náà tí wọ́n ń bú olóyè Sunday Igboho, ẹlòmíà ní Sunday Woro, ẹlòmíà ní fẹnujagun. Eléyìí ló jẹ́ kí inú wá bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá tí wọ́n bẹ̀rẹ̀ sí jáde láti wá máa sọ ọ̀rọ̀ kùngbákùngbé sí ibà Gani Adams, àti wípé ọ̀pọ̀lọpọ̀ àṣírí ló ń tú sí nípa ibà Gani Adams lójoojúmọ́. Irú ẹ̀ ní eléyìí tí bàbá Èkìtì tí wọ́n tú nínú fídíò tí ẹ fẹ́ wò yìí. Báwo ni OPC ṣe dàrú gangan? Kí ni ìdí tí àwọn bàbá yìí àti àwọn OPC, kí ni ìdí gangan tí wọ́n fi ń tí wọ́n ṣàfihàn wá pé olóyè Sunday Igboho pé kó má lè I don't know pé kó má lè ṣe dáadáa, àbí báwo ni ká ṣe pé torí pé kí ni olóyè Sunday Igboho wọn ò ní ṣubú láéláé. Ẹ wo, ẹ jẹ́ kí n fi fídíò ilẹ̀ kí gbogbo akájọ gbọ́ látẹnu bàbá Èkìtì kẹ́tù gbọ́ àṣírí tuntun eléyìí tí ẹ ò gbọ́ rí. Bẹ́ẹ̀ ni ẹ jọ̀ọ́ ẹ bá mi wò sàlẹ̀ níbi tó kọ subscribe sí, ẹ kílìkì lé subscribe button yẹn, ọwọ́ yín tẹ fi bá a tẹ subscribe, ẹ ò ní fi gbé ọmọ sí, ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o. Ẹni tí ìran bàbá àti tiẹ̀ ò bá ti ń dúró níbi ìkan rẹ̀, ẹ má expect irú ẹni bẹ́ẹ̀, irú àwọn ọmọ bẹ́ẹ̀ káwọn náà dúró níbi nǹkan rẹ̀. Irú ló ń bórùn. Mo rí wípé ẹ̀ ń gbé flyer kan síta, the kìnnìkan 100 Ìṣẹ̀kírí and Yoruba kìnnìkan 100 want to settle the kìnnìkan briefing between the olóyè Chief Sunday Igboho àti Gani Adams. Ẹ kúrò nídìí ìdò, eré ọmọdé ni. Ṣé Sunday Igboho bá yín jà ni? Sunday Igboho bá Gani jà, Gani ní bára rẹ̀ jà. Mo ti sọ fún yín pé Sunday Igboho kọ́ ló ń bínú. Mo lọ́mọ kóòtù òjíire ló ń bínú. Mo ní Sunday Igboho kọ́ ni Gani ń bájà. Gbogbo ọmọ Yorùbá ló ń bájà. Torí ẹni bá ti ń bá olùrànlọ́wọ́ ẹni jà, ẹni ló bá jà. Làwọn àgbájọ wọn àná fi sọ wípé ọ̀tá ọ̀rẹ́ mi, àbí ọ̀tá ọ̀rẹ́ mi, ọ̀tá mi náà ni. Ọ̀tá ọ̀rẹ́ mi, ọ̀tá mi náà ni. Ọ̀rẹ́ mi, ọ̀rẹ́ mi náà ni. Ẹ kúrò nídìí ìdò. Bàbá Adéṣọ̀kan, ẹ kúrò nídìí ìdò. Àti gbọ́n tẹ́lẹ̀ ló ń bí yín nú. Tẹ́ ẹ fi pèpàdé ọ̀tẹ̀ torí májàsọ́lá. Àti gbọ́n tẹ́lẹ̀ ló ń bí yín nú. Tẹ́ni ó kubi tọ́mọ Adéyẹmọ máa gbà. Ṣé mẹ́tàlélọ́gọ́rùn-ún yín? Mẹ́tàlélọ́gọ́rùn-ún yín? Ṣé ẹ lè dí ọmọ Adéyẹmọ lọ́nà ni? Bàbá Adéṣọ̀kan, àṣetẹ́bí jó lágbàlagbà. Ṣé owó iná ni? Wọ́n ní ẹni torí ń gbà tí Sunday Igboho máa dá ìrù ẹkùn lẹ̀, ọ̀tún máa hànà sí ìrù ẹkùn, ó yẹ kó kọ́kọ́ wá gbàṣẹ lọ́wọ́ yín. Ta ni yín sà, bàbá Adéṣọ̀kan? Ṣé bẹ́ẹ̀ ṣe bá OPC jẹ́ kẹ́tù wá lórí ọ̀fẹ́ àti bá ìrù ẹkùn jẹ́ àbí? Bàbá Adéṣọ̀kan, bí ẹ ti fọ́ OPC, àbẹ́ ẹ mọ̀ pé ẹ̀yin lẹ fọ́ OPC. Torí Yorùbá sọ wípé agbépo lájà kì í ṣolè. Ẹni tó gbépo lẹ̀ lọ́wọ́ olè, òun gangan ló lè. Ẹ̀yin tẹ́ ẹran Gani lọ́wọ́, tẹ́ bákọ̀pù Gani, tẹ́ sọ́pọ́tì Gani láti da OPC rú, ẹ̀yin gangan ní mọ̀dàrú. Ìgbà tó wá mú ẹ̀sùn wá bá yín pé bàbá Dr. Frederick Fasehun ó ń ṣòṣèlú, ó ń ṣègbà ṣe wádìí dáadáa, torí pé inú yín ti kọ́kọ́ rorò sí bàbá Dr. Frederick Fasehun. Láti gbà yẹn kọ́ ayé yín wá dà sà, ayé yín wá dà. Bá a sì máa sọ̀rọ̀ wọ́n á ìdárúkọ bàbá Dr. Frederick Fasehun. Ǹjẹ́ ayé rà yín mọ̀?
láfi ní òṣìkà máa ṣe máa. Ẹ̀mí Ọlọ́run ló ń bá yín sọ̀rọ̀, èmi kọ́ ni mò ń gbẹnu sọ̀rọ̀, ẹ̀mí Ọlọ́run ló ń sọ̀rọ̀, àwọn onílẹ̀ ló ń sọ̀rọ̀, àwọn bàbá wa tó ti lọ, the spirit of Dr. Frederick Fasehun ló ń bá yín sọ̀rọ̀ bàbá Adéṣọ̀kan. Ẹ̀yin gangan lẹ dá OPC rú, ẹ̀yin gangan la agbódegbà fún Gani, agbódegbà tẹ́ ń ṣe fún Gani òun lẹ́tú bẹ̀rẹ̀ yìí. Ẹ lè rí ìlú ẹkú dàrú, ìṣẹ̀dálẹ̀ Yorùbá ò ní fún yín ṣe bàbá Adéṣọ̀kan. Wọ́n ní àgbàlagbà yìí jó lágbàlagbà, àgbà tó bá jó lágbàlagbà ẹ lùlù làgbàlagbà fún. Ó mà lágbára o. Ẹ ń pe Gani ti wá dẹrù jẹjẹ sí yín lọ́rùn. Ààrẹ Ọ̀nà Kakanfò àti gbéṣẹ́ kan fún kó bá wa bẹ àwọn ọmọ ẹ̀. Ẹ wá pe bàbá, ẹ ń pe Akíntẹ́tẹ́ Akínọlá, ẹ ń rán sí bàbá Akíntóyè kó bá yín tọ́ fún Sunday Igboho àwọn blogger tó yí ká. Bàbá ẹ́jìnì yín ti run down, bóyá máa ríǹgì ẹni tàbí ẹ máa ṣéǹjì ẹ̀. Làkàyè yẹn ti ń kó lórí yín sà. Torí ohun tí mo tún gbọ́ láàárọ̀ pé ìgbà tẹ́ ń lọ sí Kútọ́nù ẹjọ́ ń plan security yẹn ni, ẹjọ́ ń ṣe mítì pẹ̀lú bàbá Akíntóyè àti Sunday Igboho ní Akíntẹ́tẹ́ Akínọlá can be my weakness. Alábàjọ tẹ́ fi gbé Akíntẹ́tẹ́ Akínọlá lọ síbi mítì orí bútẹ́ lọ ṣe sà. Ẹ lè da ilé ìrú. Ìṣẹ̀dálẹ̀ àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá ò ní gbà kẹ́ da ilé ìrú, bẹ́ẹ̀ ti da OPC ìlú sà. Ìṣẹ̀dálẹ̀ àwọn ládéládé kò ní gbà kẹsùn ìlú ẹkùn níná, àwa ò ní gbà fún yín. Bàbá no room for you. Ṣé bí Akíntẹ́tẹ́ Akínọlá ọmọ yín ti dá kan lẹ̀ tó pè ní màá rántí orúkọ yẹn. Inú ìràpadà kọ́ àwọn sẹ̀lẹ̀ ló ní ìràpadà. Ìdáǹdè ní kẹlọ́ máa jà sísà. Ìnirú ẹkùn no room for ọlọ̀tẹ̀. Torí àwa mọ̀ pé bàbá Adéṣọ̀kan pẹ̀lú ọ̀rọ̀ tí mo gbọ́ láàárọ̀ yìí, bàbá Adéṣọ̀kan náà fẹ́ ṣọ̀tẹ̀ Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ìṣáni. Torí pé nígbà tá ń ṣe ìlú ẹkùn, Sunday Ìgbòho pè yín, ẹ̀dẹ̀ sọ̀rọ̀ ayé di nǹkan tí ò yẹ kẹ́ ẹ dà. Ẹ̀yin fúnra yín lẹ sọ wípé bí ẹ ṣe gbé Gani lẹ́yìn tó ó fẹ́ yín òǹgé yín jẹ, ajẹ́ wípé ẹ̀yin gan lẹ́gbìn mọ̀ràn ọ̀tẹ̀ sí bàbá Dr. Frederick Fasehun. Kò sí irú ẹ̀ ò lè yọ fún yín nínú ìlú ẹkùn sà. Àwọn ládéládé lóyè ilẹ̀ Yorùbá ò ní gbà. No room for you sir. Ẹ̀yin lẹ́mọ̀ ìpàdé ọ̀rọ̀ tẹ́ ń pè kiri. A ti sọ fún yín pé Sunday Igboho òbẹ́nikẹ́ni jà, ọmọ òbẹ́nikẹ́ni jà, ọmọ kí gbogbo lé. Ọmọ òbẹ́nikẹ́ni jà, ọmọ kí gbogbo lé o. Sunday ò bá ẹnikẹ́ni jà, ọmọ Adéyẹmọ ò bá ẹnikẹ́ni jà. Ọmọ Adéyẹmọ ò bá ẹnikẹ́ni jà. Ìlú ẹkùn tẹ̀síwájú lójoojúmọ́. I'm now àti Ìyìn Èkìtì ní ìlú tó ti ń yin Olódùmarè. Àwa sí yìntìyìntìyìn. Ìlú ẹkùn fẹ̀ sí lójoojúmọ́. So that there is no room for ọlọ̀tẹ̀, because ìlú ẹkùn belong to all the Yoruba race. Ẹ lè da ìlú ẹkùn rú. Bàbá Adéṣọ̀kan, ìṣẹ̀dá wa ò ní gbà kẹ́ da ìlú ẹkùn rú bẹ́ẹ̀ ṣe da OPC rú. Torí ẹ̀yin gangan ní bàbá àṣàlẹ̀ fún Gani. Ẹ̀yin lẹ ta bàbá Dr. Frederick Fasehun fún Gani. Ẹ̀yin fúnra yín sọ wípé ẹgbẹ́ Gani lẹ́yìn fún bàbá. To be able to take over the OPC. Nígbà tó take over OPC sà. Ṣé ayé OPC ò bàjẹ́? Ó bàjẹ́. Ó sọ OPC di dàkúdà. Ó sọ OPC di jẹun. Ó sọ OPC ẹgbẹ́ tẹ́ni kó máa dáàbò bo lẹ̀ Yorùbá di ẹgbẹ́ tí ń pa ọmọ Yorùbá. Wèrè nínú wọn kẹjáde lánàá. Ní peace. Bàbá Èkìtì. Ó dárúkọ àwa kan. Kétí wọn àbá dákẹ́ wèrè wà ńlẹ̀ rẹpẹtẹ. Mo ti sọ nínú ọ̀rọ̀ mi, ẹ̀yin baby OPC, I don't have anything to do with you. Ẹ̀yin baby OPC yẹn. Ẹ̀yin tẹ́jọ́ yín OPC 10 years ago, 20 years ago, ẹ lè mọ n tá à ń sọ nípa ẹ̀. You don't know the genesis of the struggle of the OPC. Ẹ kàn wọlé ni Gani wá lò yín gẹ́gẹ́ bí instrumentalist against the founders. Àti bàbá Adéṣọ̀kan, àfìgbà tí bàbá Adéṣọ̀kan tẹ́ bọ orúkọ ara yín jẹ́. Èló náà bá àgbè fún yín.
tẹ́ ń pè pàdé ṣé Sunday Igboho sọ fún yín pé òun àti Gani jà ni ṣebẹ́ lọ́mọ yín ni Sunday Igboho ṣe pé Sunday Igboho nǹkan báyìí ìkejì ṣé Sunday Igboho bá yín ṣe OPC ó fi dandan pé ẹ lọ parí ìjà OPC ọ̀rọ̀ Sunday Igboho lẹ́mú jáde ńbẹ̀. Let me tell you one thing, Sunday Igboho àti Gani ò lè jọ ṣe papọ̀. Ǹjẹ́ ẹ rí ibi tí òkùnkùn àti ìmọ́lẹ̀ ti pàdé rí? The answer is no. Ṣé ẹ rí ibi tí oòrùn àtòṣùpá ti pàdé rí? The answer is a big no. Ìmọ́lẹ̀ lọmọ Adéyẹmọ jẹ́ fún ìran kóòtù òjíire. Òkùnkùn bírímù ní Gani. Òkùnkùn bírímù ní Gani. Òkùnkùn bírímù. So ẹ má fojú pòjó wàsà. Ṣẹgbọ́n mi tó bá jẹ́ pé torí pé ńgbà tí Sunday Igboho ń ṣe lọ́ọ̀ṣìn tán ní òkè ìlú ẹkùn ní ẹgbẹ́ yẹn máa jẹ́ wọn à ń pè yín. Wọ́n ti pe àwọn tó jù yín lọ. Wọ́n ti pe àwọn baba ńlá baba yín tó bá jẹ́ torí ẹ̀lẹ́fi lọ pàdé àpòpọ̀ mọ́ Gani. Tẹ́lẹ̀ ẹ máa dojú ìjà kọ Sunday Igboho. Wọ́n ní ìgbà ọkọ̀ ìgbà àdá. Ó ń bọ́ òkè lérí. Òkè ò jẹ́ òkè ò mú. Ìyẹn ni pé òkè wà nínú fasting and prayer. Òkè pàpà borí wọn. Oh my God. Sunday Igboho ló máa borí gbogbo yín. Igboho ló máa borí gbogbo yín lọ́la inú kan. Kí ló ṣe ẹ̀yin bàbá yìí bẹ́ẹ̀? Ìlú àlàáfíà tó yẹ kẹ́ máa lù nílẹ̀ Yorùbá ẹ̀ lù. Ṣé Sunday Igboho sọ fún mi pé òun bá Gani jà ni? Àní Sunday Igboho bá Gani jà kò bá Gani ṣe. Ẹ jẹ́ kí Gani ó dúró títẹ̀ pẹ̀lú àwọn ọmọ títẹ̀. Àwọn ọmọ Yorùbá láwọn ò fẹ́ Gani mọ́. Ẹni dandan wọ́n gbọ́dọ̀ fẹ́ Gani. Àwọn ọmọ Yorùbá láwọn ò bá Gani ṣe mọ́. Ẹni dandan wọ́n gbọ́dọ̀ bá Gani ṣe. Kí ló ṣe yín bàbá Adéṣọ̀kan? That you allow these people to push you síbi tí ò yẹ kẹ́ ẹ lọ. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ fúnra sí George Akíọlá o. Ẹ̀yin ọmọ kóòtù òjíire, most especially those people in YSM, ẹ fúnra sí George Akíọlá. Ó ti sọ fún yín pé òun lọ fẹ́ lọ gbé Gani wọnú YSM. Ìjákulẹ̀ ló ń bọ̀ yẹ o. Ẹ fúnra ẹ̀yin tẹ́ wà nínú YSM. Mo sọ eléyìí, I'm one of the members. Brother mi, leader mi, Káyọ̀dé Ẹ̀mọ̀lá, ẹ fúnra sí George Akíọlá. Ẹ fúnra. Mo ti sọ nínú ọ̀rọ̀ mi kan rí. Tẹ́mi ọ̀dẹ̀ máa ń sọ. Mo ní mo wà ní Kútọ́nù nígbà tí bàbá Akíntóyè ń gbéṣẹ́ lé George Akíọlá lọ́wọ́. Mo wà ní Kútọ́nù. Thank God for the life of Sunday Adéyẹmọ Igboho Òòṣà. Thank God for the life of the Maja Sọ́lá tó ní làákàyè. He called all of us. Pé bàbá Èkìtì, ìwọ, Akọ̀gùn, Ìfátòsìn àti Ẹ̀mùké, mo fẹ́ rí yín ní Kútọ́nù ní ọjọ́ Tuesday. A fẹ́ ṣe meeting kan ní Wednesday and Thursday. Killer must be there. Oga Warrior must be there. Oracle was there. We are more than 20 or 30 in that meeting. Téèyàn kan bá dúró tó bá ní àwọn làwọn kọ́kọ́ polówó, àwọn làwọn kọ́kọ́ sọ̀rọ̀ nípa ìlú ẹkùn. Àwa tó jẹ́ pé ojú wa gangan àjọṣe meeting bó ṣe jáde sí tàǹkọ́ kí ni ká wí? Kí ni ká sọ? Kí ni ká wí? Kí ni ká sọ? Ẹ jẹ́ máa fàyè wọn mú mi, ẹ̀yin lẹ́nu máa mú kóòkì, but mo like kóòkì gan. Igboho sọ pé bàbá Èkìtì, I want you to be in that meeting. Igboho, àwa ti dé látọjọ́ Monday. Àwa tèkìtì ti gbéra látọjọ́ Monday. Wọ́n fẹ́ ṣe meeting yẹn ní Wednesday. A rò pé wọ́n máa parí meeting yẹn ní ọjọ́ Wednesday yẹn, Tuesday to Wednesday kálẹ̀ lè padà máa bọ̀. Àwa sùn ọjọ́ mẹ́rin ní Kútọ́nù. Èèyàn ní Igboho. Yorùbá ní àìgbókèrè mọ dídùn ọbẹ̀. Èèyàn lọ́mọ Adéyẹmọ. Tẹ́ máa ní oríṣẹ̀dá lọ́mọ Adéyẹmọ. Tẹ́ máa pè kankan ní special made lọ́mọ Adéyẹmọ ní Igboho Òòṣà.
he loved the Yorubas. During that time náà pé Sunday Kútọ́nù bàbá Akíntóyè o bàbá Akíntólè Sunday olè Sunday gba 700 million Sunday gba 70 million Sunday gba $700 kìnìkan oúnjẹ àní ẹ̀ fi wọ́n lẹ̀ ó máa tó yé wọn. Nígbà táwọn kan wọ́n sẹ́ndì programu ìjìnlẹ̀ fún mi mo ní kí n dàn kí ni wí ẹni táyé ẹ ti bàjẹ́ látọ̀dọ̀ lọ́wọ́ onítìrí kí ni ìjìnlẹ̀ wí táwa ó tó máa dá lóhùn. ṣèbó wà lára àwọn tọ́jọ́ lu ọmọ Yorùbá ní 1 billion naira owó tó gbà lẹ títúpọ̀ onítìrí gbà kí ni wí Yorùbá tí mo títọ́ the òtítọ́ has already set us free. Meeting yẹn bá bẹ̀rẹ̀ Ìgbòho wà ń bẹ bàbá Akíntóyè wà ń bẹ every one of us ní Kútọ́nù. Bàbá ni we must defend our land and the struggle will continue. We must defend our land and struggle must be continued. Bàbá ni we will put this struggle in 2 parts. Tí n bá ti sọ òyìnbó tẹ́ ẹ bá ti understand àdíà náà máa fi gbé o. Àdíà náà máa fi gbé o. Òyìnbó ti tèmi wúwo ju títí yín lọ o. Overgraduate lẹ́yìn. Undergraduate lẹ́yìn. Overgraduate lèmi. Bàbá ni we have military way and administrative. Pé Architect Akiola George, you will be my representative at home. That have a duty to play. Bàbá ní àgbà tí ń dé ń tẹ́ bá sọ tẹ́ bá mú wá làwọn ọmọ ṣiṣẹ́ lé lórí. Gbogbo wa pàtẹ́wọ́. Àwọn tó jáde lẹ́nu pé bàbá Akíntóyè fẹ́ kó jẹ́ àwọn dìdìrìn owó náà fẹ́ gbà. Bàbá tó kú lọ yìí. Tó ń kú lọ yìí àkáǹtì bàbá ọwọ́ ẹ̀ làkáǹtì bàbá wà olóńgbowó olótú lọ sọ fún àwọn ará àta pé bàbá ń gbowó àkáǹtì bàbá Akíntóyè ọwọ́ ẹ̀ ló dẹ̀ wà. Ẹ wá wo gbogbo àwọn tó ro kúrò bàbá Akíntóyè sì mí o ó dẹ̀ máa mí pẹ́ lágbára Ọlọ́run. Mo ti sọ fún yín mo ní kò sẹ́ni tó dá Yorùbá kí gbẹ̀yìn wọn dáa. Bàbá wa dìde nínú mẹ́tì yẹn á ní bàbá ẹ jókòó ó ní ẹ jẹ́ ń dìde níwájú yín. Àwa ní bàbá tẹ́ bá ti dìde àwa náà ò ní gbọ́n tẹ́ fẹ́ sọ ẹ jókòó. Bàbá wa jókòó. This man call ìrù Gẹ́gẹ́ Ojú Pastor Gẹ́gẹ́ Ojú tó ń pera wọn ní àrólé Babalọ́lá wọn ṣe àrólé Babalọ́lá o àrólé Lúsúfẹ́rì ni wọ́n o. Gẹ́gẹ́ Ojú ìṣàrólé Babalọ́lá àrólé Lúsúfẹ́rì. He was in that meeting. Torí òun náà ní Sunday Igboho ò lè yan kílà as a second command láìsí òun níbẹ̀ òun ò ní gbà òun náà wá lọ dá security ti tẹ̀lẹ̀ ó pè ní ẹkùn mẹ́ran ó ń da Èkìtì rú lọ́wọ́ bọ̀tọ̀ Ọlọ́run ò ní gbà fún àwa ò ní gbà fún. I pity those people àti ìlú péjú Èkìtì tí Gẹ́gẹ́ Ojú ń tàn àjọ máa mú nǹkan lẹ̀ kẹ́ ẹ lè mọ̀ pé àwọn ọmọ dàrú yẹ pọ̀ tó ń forúkọ bàbá Akíntóyè tó fi ń gbà yín tó ń forúkọ bàbá Akíntóyè tó fi ń ṣe ohun tí ò dáa without the knowledge of bàbá Akíntóyè tó ń forúkọ Sunday Igboho tó fi ń ṣe ohun tí ò dáa. Ọlọ́run ò jọ yín o ẹ̀yin àṣìbàjẹ́ Ọlọ́run ò jọ yín gbogbo irọ́ tí ẹ pa gbogbo èké tí ẹ ṣe àkàbòsí tẹ ṣe lórí ọmọ Adéyẹmọ òfo ló já sí Ọlọ́run ò jọ yín. Bàbá wa ní torí èrè ìdí tí mo ní kí n dìde ní pé tá a bá pa gbogbo jìyín pọ̀ ẹ̀ jù mí lọ àwa ní bàbá ẹ̀yin ní bàbá wa. Bàbá wa fèsì Architect Akiola George pé mo fẹ́ rán ẹ níṣẹ́. Are you ready to do it? And the man say yes, I'm ready. Bàbá dẹ̀ gbàdúrà fún gẹ́gẹ́ bí o ti fara rẹ̀ lẹ̀ láti ṣiṣẹ́ fún ìran Yorùbá. Bàbá ní iṣẹ́ tí mo rán ẹ ni pé mo rán ẹ sí gbogbo ọ̀dọ́ ọba ilẹ̀ Yorùbá, gbogbo àwọn olóṣèlú ilẹ̀ Yorùbá àti gbogbo àwọn ọ̀tọ̀kùlú ilẹ̀ Yorùbá to talk to them the reason that they should work for the freedom of the Yorùbá race. Pé ohun tí àwọn tá à ń bá gbé tá a jọ pera wa Nàìjíríà yìí ohun tán ní ní ìpamọ́
against the Yorubas kì í ṣe tó dára. Iṣẹ́ tí mo rán ẹ nìyẹn. Àwọn elite, àwọn ọba, àwọn ìjòyè àtàwọn tó wà ní government, to talk to them. They should know the reason why they're supposed to work for the freedom of their people. Ó dẹ̀ ló ń gbà. That day Sunday Igboho sọ wípé bàbá akíndẹ́ta Akíọ́lá tẹ́ bá ti wà níwájú èmi ọmọ tẹ̀lé yín lẹ́yìn. I'm ready. Sunday Igboho ò ní kú fọ́tayọ̀. Aburú ayé ò ní ṣẹlẹ̀ sí ẹ. Gbogbo ẹnikẹ́ni tó bá gbé ọwọ́ kọ́wọ́ lórí Sunday ọmọ Adéyẹmọ Igboho ṣá, Ọlọ́run orí wọn o, ìwọ orí wa àwa orí ẹ. Ìṣẹ̀dálẹ̀ Yorùbá orí wọn o, àwa orí wọn. Àwọn ẹ̀dá ènìyàn tá à ń pè láwọn baba ńlá baba wa tí Olódùmarè kọ́kọ́ sọ̀kalẹ̀ gbà sórí ilẹ̀ yìí, ìṣẹ̀dá yín wò wọ́n, bá bá ṣe ń gbé ọwọ́ yẹ kó máa padà sórí wọn. Bàbá ní Sunday Igboho ní bàbá, Ọlọ́run ló lẹ̀mí mi. Bóyá torí ń tọ́lọ́run fẹ́ràn mi wálé ayé nìyẹn to come and fight for the Yoruba and die for the Yoruba. Gbogbo wa ní májàfọ́lá ò ní kú fọ́tayọ̀. Ó wẹ́ ní ìjọ kan yín sàkú, ìjọ kan yín sàkú. Ni mo fi ń wo gbogbo àwọn tó ń gbógun ti Sunday Igboho. Pé ẹ̀ ní tẹ́lẹ̀ Yorùbá pẹ́ láṣẹ Olódùmarè. Ìyà títáyà ọkọ̀ jẹlẹ máa jẹ gbẹ̀yìn ọjọ́ ayé yín. Inú wa dùn, ayọ̀ wa kún. Bàbá ní Sunday Igboho we head the ministry department. Bàbá kan wà ń pè bàbá yẹn ní General Raji, very intelligent man. Bàbá yẹn ti jagun rí. Bàbá yẹn wà lára àwọn tó jagun ogun Nàìjíríà tí kẹ́kẹ́ ogun Ojúkú. A general. Bàbá yẹn ní mo ṣetán láti work under the Sunday ọmọ Adéyẹmọ Igboho ṣá. A general, ẹ má gbàgbé o, brigadier general kéèyàn tó di brigadier general. Bàbá Raji. Inú wa dùn pé iṣẹ́ ti bẹ̀rẹ̀. Ṣùgbọ́n nígbà tákìtẹ́tẹ́ Akíọ́lá ó dé Nàìjíríà tí ó dé ilẹ̀ Yorùbá, iṣẹ́ mi ló bẹ̀rẹ̀ sí mú jẹ́. Introduce our own security network, Ìdáǹdè. Introduce another one, kájọ dá sí. Pé ká lọ máa gba 1,000 ọ̀ọ́dẹ́dẹ́dẹ́ náírà lọ́wọ́ ọmọ Yorùbá káàkiri. Ó gbéra ó lọ sí Oǹdó. Àwọn Oǹdó pè mí pé bàbá Èkìtì àjọ wà mítì ni. Kì í ṣeṣẹ́ tí bàbá gbé fún màá ló ń ṣe. Ó lọ sí Kogi. Àwọn ará Kogi complain. Ó wá Èkìtì. The same thing will complain. And now call Bàbá Akíntóyè. And olóyè Sunday Igboho ṣá. Ọ̀rọ̀ Igboho dẹ̀rẹ̀. A ní ọmọ Yorùbá ni wọ́n báwọn ṣe fẹ́ ṣe títí wọn nìyẹn. Bàbá ní I will talk to him now. Síbẹ̀síbẹ̀ wọn àjáwọ́. Ọ̀rọ̀ yẹn náà sọ nínú YSDM. Tí mo ní YSDM supposed to be on administrative. Àti ní ẹni tí Ọlọ́run tí bàbá gbé kalẹ̀ tí Olódùmarè gbé kalẹ̀ fún wa tí bàbá Akíntóyè dé fọwọ́ sí as a military officers. Ẹ jẹ́ káwọn yẹn wà ní pípa ẹgbẹ́ ìwọlé àbọ̀rọ̀ tó lọ́ máa dá ẹgbẹ́ mi lẹ̀. Gẹ́gẹ́ ojú dá ẹgbẹ́ títí ẹ̀ lẹ̀ ó pè ní ẹkùn mẹ́ran. Akíndẹ́tẹ́ ọkọ̀ aládàndá títí ẹ̀ lẹ̀ ó pè ní Ìdáǹdè. Làwọn kan bá dìde pé bàbá Èkìtì, you must tell us the reason that you want to turn Sunday Igboho to òrìṣà tí gbogbo wọn á máa kúnlẹ̀ bọ nínú YSDM. Àwọn ọlọ̀tẹ̀ ara wọn ní bàbá Adéṣọ̀kan. Yorùbá beware of them. Wọ́n fojú jẹ́ èèyàn wọn ṣe èèyàn ìkà ni wọ́n fojú jẹ́ èèyàn rí wọn ṣe èèyàn rí. I say this kọ́pọ̀lọpọ̀ ọmọ Yorùbá lè mọ̀ ọ̀rọ̀ ṣì ń bẹ nínú mi tí mi ò tí ì ní sọ síta tán ṣùgbọ́n bí mo bá ṣe ń jù síta bí mo bá ṣe ń jù síta ní kẹ́ máa mà bí mo bá ṣe ń wí ẹ máa dé. Àbí ìgbà tá lọ sí Ilé Ifẹ̀ ní tán ṣe Yorùbá dé tí Yorùbá dé tó di another one tán fi ń polongo ọmọ Yíbò fún wa àti Fúlàní tí Òmeyọ̀ ní pé kò ń sọ̀rọ̀ wọ́n gba máìkì lẹ́nu Òmeyọ̀ nígbà tó Òmeyọ̀ fẹ́ sọ pé Yorùbá nation no going back. Wọ́n ṣe Yorùbá dé under the deputy leader of YSDM. Wọ́n wá sọ fún wa pé ọ̀rọ̀ Yorùbá nation kọ́ làwọn bá wá síbí báyìí. Is it not a big slap? Ọ̀rọ̀ ń bẹ nínú mi. Onímọ̀bí ní ẹni bá gbógun ti ọmọ Adéyẹmọ ọ̀run máa gbógun ti. Ẹni bá gbógun ti ọmọ Adéyẹmọ ọ̀run máa gbógun ti. Ẹni bá gbógun ti ọmọ Adéyẹmọ òṣùpá tó ń ràn á gbógun ti. Tí òṣùpá bá ń túyàn lára á máa ní orútọ̀ lára ni. Ẹni bá ní kí níbo lọmọ Adéyẹmọ máa gbà.
gbogbo ń tọ́lọ́run ọlọ́run ọ̀run dá lọ́jọ́ márùn-ún kó tó dá ènìyàn lọ́jọ́ kẹfà á gbógun ti gbogbo yín gbogbo ẹ̀yin tí Gani rán tẹ̀ ń sáwá we know all of you no room for you. So bàbá Adéṣọ̀kan ẹ̀yin ẹ̀ máa ń parí ìjà fáwọn OPC yín ẹ̀yin náà lẹ kúkú dàrú ṣé gbọ́ mi sà lára àwọn bàbá àtẹ́jọ́ dàrú náà ló pè wá ẹ̀yin náà lẹ dàrú ẹ máa parí ìjà fún wọn ṣùgbọ́n ẹ yọ tọmọ Adéyẹmọ kúrò ń bẹ̀ ọmọ Adéyẹmọ ò bá yín ṣe OPC kò dẹ̀ bá yín da OPC rú ọmọ Adéyẹmọ ò dẹ̀ bẹ́ni kẹ́nijà ṣé gbọ́ mi kò bẹ́ni kẹ́nijà and moreover we are not bloggers I'm not a blogger bẹ́ẹ̀ bá tẹ̀ tó pè wá ní ajá Sunday Igboho ìyẹn tẹ̀ tó dájú blogger lọ I'm not a blogger I will say the truth baba Adéṣọ̀kan ẹ̀yin náà fẹ́ ṣọ̀tẹ̀ Sunday Igboho ni ẹ múra sí akọ wípé ilẹ̀ gbígbẹ nílẹ̀ àwọn ọlọ́tẹ̀ gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣọ̀tẹ̀ Sunday Igboho ilẹ̀ gbígbẹ nílẹ̀ yín ẹ máa gbẹ́kú ni àgánádì yìí nísìmí ọmọ rí gbá ìríbi ìjókòó sí ẹ máa gbẹ́kú ni tó bá ti jẹ́ pé irọ́ là ń pamọ́ yín lẹ́ẹ̀fi lè mórí bọ́ ṣùgbọ́n tí o bá ti jẹ́ irọ́ ilẹ̀ Yorùbá máa bi gbogbo yín léèrè ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ bá ti rí wọn ẹ wò wọ́n o kò sí yàtọ̀ nínú wọn o rárá o kò sí yàtọ̀ nínú wọn Kòlítì Èkìtì kò sí yàtọ̀ nínú wọn o rárá o kò sí yàtọ̀ nínú wọn abatẹnijẹ́ pẹ̀lú ọ̀dàlẹ̀ kò sí yàtọ̀ nínú wọn kò sí yàtọ̀ nínú wọn rárá o kò sí yàtọ̀ nínú wọn abatẹnijẹ́ pẹ̀lú ọ̀dàlẹ̀ kò sí yàtọ̀ nínú wọn àti màmá ṣẹ́rí nípa ti ẹ̀yin màmá mi tẹ́ ń gbé fídíò ìjìnlẹ̀ wá ẹja fáwọn yẹn lẹ̀ wọ́n jáporó ni ó kù sọ́wọ́ ọmọ Yorùbá tó bá tún lọ kó sí wọn lọ́wọ́ ṣẹlẹ̀ yẹ ká ẹ béèrè lọ́wọ́ ìjìnlẹ̀ $1 million tán gbà àwọn àti Dúpẹ́ Onítìrí níbo lówó yẹ wà kí náà fi ṣe so tí Ìgbòho bá jáde síta tó bá ń ṣe náà ṣe ló ń ṣèpè àwọn tó wà lórí programme wọn ṣèpè fún Sunday Ìgbòho ṣèpè ilé àmọ́ mágbọ̀nrín ni ṣẹ́ni tí ò jẹ́ gbé àmọ́ kó gbé ni gbogbo èpè tẹ́ṣẹ́ orí wọn ló ń lọ bá bẹ́ẹ̀ ewúrẹ́ bá bojú ẹ̀yìn afẹ́ pèpè lépe bẹ́ẹ̀ náà ní tàgùtàn bá bojú ẹ̀yìn afẹ́ pèpè lépe èpè tán ṣẹ̀yẹ orí wọn ni ó ń lọ àánú àwọn ọmọ wọn ló ṣe mí torí tádìyẹ bá kó máa ń dọmọ ẹ̀ lẹ́ni wọn á dọmọ lẹ̀ lójijì gbogbo ẹ̀yin tẹ́ bá ti ń ro ìbàjẹ́ fún Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá torí kò ṣẹ̀yìn Sunday Ìgbòho ò ní kẹ́ni tó lọ́bẹ̀ kó má jẹun sùn kò ní kẹ́ni tó láṣọ kó wà níhòòhò Ìgbòho ti jù yín lọ ẹ kàn ń jàpátá ni torí pé Ìgbòho èmi á máa tẹnu mọ́rọ̀ yẹ Sunday Adéyẹmọ Ìgbòho ó rí ara ẹ̀ gẹ́gẹ́ bíi pé òun ò jẹ́ nǹkan kan àwa la wá sọ pé you are something ojú something lọ you are special a special gift from Almighty God a special gift to all the Yoruba race ṣùgbọ́n ẹni tó rí ra ẹ̀ pé òun jẹ́ mẹ́wàá òun jẹ́ ogún ọmọ Yorùbá ní gẹ́gẹ́gbẹ́ ọlọ́pàá òdo you are nothing full for arrogance ìgbéragas lack of homalisk Ìgbòho ń jayé tẹ́lẹ́gẹ́ lóṣùrò mo wí ẹgbọ́ Ìgbòho ń jayé tẹ́lẹ́gẹ́ lóṣùrò mo wí ẹgbọ́ Májàsálá ń jayé tẹ́lẹ́gẹ́ lóṣùrò mo wí ẹgbọ́ ìlú ẹkú ti dé tẹ́lẹ́gẹ́ lóṣùrò mo wí ẹgbọ́ torí bí Ìgbòho bá kú lógún ọdún lọ́gbọ̀n ọdún àádóje ọdún 1 million ọdún bàbá ẹnìkan ò lè gbé ẹ sí bàbá ẹnìkan ò yá ẹ lókòwò bàbá ẹnìkan ò dá ẹ lọ́lá Èdùmàrè ló dá ẹ lọ́lá pìhún 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 wá 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 pìhún 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 gàgàn 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 pìhún pìhún gàgàn 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 ẹ̀gbọ́n tó lè lò mí wí àbùkù ká láṣejù ó tẹ́ pìhún 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 gàǹgàǹgàǹgàǹgàǹgàǹ pìhún 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 Májàsálá máa jẹ ayé orí ẹ àjẹpẹ́ wáò àjẹpẹ́ bàbá ló rán ẹ wá
pé kò já ayé orí ẹ àjẹpẹ́ àjẹpẹ́ ló rán ẹ níṣẹ́ àjẹyè ló máa dẹ àjẹpẹ́ májàsọ́lá máa ṣe tiẹ̀ àjẹpẹ́ ó àjẹpẹ́ ó pa wọ́n láyò ó lélẹ̀ olè májàsọ́lá pa wọ́n láyò ó lélẹ̀ ló mẹ́fọ́ rí wá ó lélẹ̀ ó pa wọ́n láyò ó lélẹ̀ ó lélẹ̀ ni àní ẹgbẹ́ wàárí káyé lè rí nǹkan tó dáa sọ nípa títí yín ọ̀tẹ̀ májàsọ́lá tẹ́ fẹ́ ṣe kò lè gbè yín àbùkù pẹ̀lú ikú gbígbóná lẹ́ máa fi kú láṣẹ Olódùmarè á dára fún wa ojú òní tiwa mo tún ń lọ wọn tún padà wá I want you to support ìlú ẹkùn káàkiri gbogbo ilẹ̀ Yorùbá ojú òní tì yín àwọn kan dúró wọ́n fẹ́ ṣẹlẹ́yà Ìgbòho wọ́n fẹ́ ṣẹlẹ́yà ìlú ẹkùn ṣùgbọ́n Ọlọ́run ọba mi ti ṣe kíni ó ti nà wọ́n ní pàṣán ó ti dójú tì wọ́n ní gbangba please support ìlú ẹkùn. We need your support. We need your cooperation. Yoruba land must be free in the hand of the Fulani.